adé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi èjì alẹ́ abọ̀ wàràwàrà bíi èjì ìyálẹ̀ta à ń kí yín kú ọjọ́ méjì mẹ́ta a kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Nínú ẹ̀kọ́ tòní a ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà kẹsàn-án nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà kẹsàn-án yìí òun ni lẹ́tà I wo tí mò ń sọ ń pa ẹ̀ òun ni ó jẹ́ kọ́nsọ́náǹtì èdè Yorùbá tí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó lè wà láàárín àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé kọ́nsọ́náǹtì pọ̀nbélé ni. Bákan náà lẹ́tà yìí ò lè gbàmì ohùn kò sì lè ṣiṣẹ́ sílébù kò wá sí inú ọ̀rọ̀ púpọ̀ tí a ti lè rí lẹ́tà I nínú èdè Yorùbá. Àmọ́ ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ méjì mẹ́ta nínú ibi tí a ti lè rí lẹ́tà I yìí. A lè rí nínú Haúsá, a lè rí nínú Ìlà-Ìlò. Bákan náà bí a bá wo òrùn-ẹrẹ a lè bá lẹ́tà I pàdé. Kí ló ń jẹ́ òrùn-ẹrẹ? Yorùbá bọ̀ wọ́n wí pé bí aráalé ẹni bá ń jẹ kòkòrò burúkú lọ́sàn-án bí a kò bá sọ fún un òrùn-ẹrẹ rẹ̀ ò ní já sùn lọ́gànjọ́ òru. Ǹjẹ́ kí là ń wí? A ní lẹ́tà ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá òun ni I jẹ́. Ó jẹ́ kọ́nsọ́náǹtì tí kò lè gbàmì ohùn tí kò sì lè ṣiṣẹ́ sílébù nínú èdè Yorùbá. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Bẹ́ ẹ bá fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i àbẹ́ ní àwọn ọmọ tí ẹ fẹ́ kí wọ́n kọ́ èdè Yorùbá tàbí bí ẹ fẹ́ kí wọ́n mọ èdè Yorùbá ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Facebook wa àti Yorùbá Clinic, lórí Instagram àti Yorùbá Clinic náà là ń lò. Bó bá jẹ́ orí Twitter ni ẹ wò wá lórí Yorùbá_clinic, lórí YouTube ẹ tẹ Yorùbá Clinic TV ẹ máa bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com òun ni ẹ ti lè bá wa pàdé tí ẹ sì lè darapọ̀ mọ́ wa. Ǹjẹ́ kó tó di ọjọ́ míì kí a tó mọ àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá wá fún yín èmi Ọláìyá Àyìndé Ọlánrewájú wípé ẹ wà lálàáfíà.